Hello everybody, welcome back to Yoruba TV. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a ṣe ọdún yìí láyọ̀ àti àlàáfíà. Ẹ̀yin èèyàn mi, holiday ti tán o, àti náwó tán, àti fowó ṣọdún tán o. Mo ṣí violence lórúkọ ti bàbá àti ti ọmọ àti ti Ọlọ́run ẹ̀mí mímọ́. Ẹ jẹ́ kí let the violence really begin o. Let the violence begin. Ẹ bóde o, ẹ má tilẹ̀kùn mórí. Iṣẹ́ dé ọmọ aláṣẹ jẹ. Ẹ̀yin èèyàn mi, ọdún tuntun la wà, ọdún ayọ̀ la máa ṣe. Ṣé ti padà lọ bí iṣẹ́ àbẹ́ ẹ̀ tí ì lọ bí iṣẹ́? Àwa tẹ̀dé láti bí iṣẹ́ ni o, k'Ọlọ́run ṣàánú wa. Ẹ rí pé bí báyìí, ẹ̀yin ará Nàìjíríà yín lẹ́sìn máa ṣe pátí tẹ̀sí wọn lọ́jà. Ẹ tún ti ṣe ẹ̀yin máa ká sórí bẹ́ẹ̀ náà bí ìyá ẹ̀dá ní bí báyìí. Nǹkan tó wá sọ fún yín ni ìlú òyìnbó dá àwọn èèyàn tó wà ń bẹ́ẹ̀ ń ṣiṣẹ́ ni o. Nígbà tẹ́yìn ń sùn, ẹ̀yin ará Nàìjíríà, àwa lọ́wọ́ kó ṣẹ́ mọ́ra ni o. Yóò dáa fún gbogbo wa tí ó pọ̀. The first video tá a máa kọ́kọ́ fi ṣí èní ní pé ẹ̀yin èèyàn mi àǹtí Lizzy, mo rò pé a sọ fún yín wípé ká ẹ jọ̀ọ́ nítorí ti Ọlọ́run ọba wípé àti ẹ̀rí ní gbogbo January 1st àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ẹ̀sìn mi àti ẹ̀ tí kò fálẹ̀ Ifá ti ṣí èrè àǹtí Lizzy àti ẹ̀ tí kò fálẹ̀ ẹ ti bóòtà a sì fẹ́ máa praise yín. Ṣé rí pé ẹ ń ṣe ní àpọ́nlé àǹtí mi Lizzy, kì í ṣe kí ni ẹ ń ṣe ní àpọ́nlé, kò yẹ kó máa pọ́n yín lé. Àárín ní January 1st á ní àbúrò ti change ni o pẹ́ báyìí update lẹ́sẹ̀kẹsẹ̀. Tí ẹ kì í sọ pé òkè o ẹ fẹ́ fún wa lọ́rọ̀ sọ o kíní kan ṣe kíní kan bàbá yìí lẹ ti update ẹ ti bẹ̀rẹ̀ sí sọ pé ṣé kíní kan àwọn ọmọ ewé méjì ń jà. Ṣé rí ẹ̀yin ọmọ ewé yẹn, I'm coming back to you. Ọ̀rọ̀ yín àmọ́ ni ẹ bá tiẹ̀ máa jà lọ jánu nínú mẹ́sẹ̀gì nínú DM náà. Ṣé ti understand is it? Ṣé ti nǹkan tèmi lè sọ ni pé ṣé rí mò ń padà wá sórí ọ̀rọ̀ yín. Ẹ jẹ́ àkọ́kọ́ parí ti àǹtí Lizzy náà. Àwọn méjì ń jà kò ní nǹkan kan ṣe pẹ̀lú yín o. Wọn ò bá yín wí o, ẹni wọn ti wá fún yín. Ẹ jẹ́ jẹ́wọ́ ọ̀bùn ká dáṣọrò yín. Ẹ̀yin tó jẹ́ pé a ti mọ̀ pé action wà lára yín. Bẹ́ẹ̀ tí gbogbo ẹ̀ ṣe silent yẹn kò wù yín, ó wù yín kẹ́ bẹ́ síta ó dàbọ̀dá o láti ló so yín mọ́lẹ̀ pé o ò gbọ́dọ̀ jáde London first. Nǹkan tí ó kọ̀ yín lọ́wọ́ tí ó kọ̀ yín lẹ́sẹ̀ àti ẹ̀ tí kò falẹ̀ wípé èmi tẹ̀ ń bọ̀ lẹ́yìn ní pé mo fẹ́ wá yín pé ẹ̀yin èèyàn ojú ti tì yín àti Ṣọlá pé ti change. Àti Ṣọlá pé ti change gbogbo nǹkan tẹ́ ń sọ nípa àti Ṣọlá pé irọ́ ni àti Ṣọlá pé ti change àtẹ̀tí ìparí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti fòbó òde ni. Ẹ jọ kí ni problem yín náà àti Ṣọlá? Kí ni colour tí problem yín gbé dání? What is the colour of your problem? Ṣé gbogbo ìgbà lẹ fẹ́ máa sọ wá lẹ́nu? A tún ti wọ 2026 ẹ tún ti kígbe Ìyábọ̀ Òjó ẹlẹ́wọ̀n Ìyábọ̀ ṣó ṣẹ̀wọ̀n rí ni? Ibo lẹ ti ń pè lẹ́lẹ́wọ̀n bọ̀ kéde gbogbo orúkọ tí ò ti ẹ̀ jọra tẹ̀tẹ̀ máa ń fún Ìyábọ̀ Òjó yìí. That is where the problem is. Ẹ tún mú ìyẹwé ò tẹ̀ dárúkọ yín ọmọ ọlọ́mọ ó ń fly from one place to another ni. Àtẹ̀rí yín nu play wọ́n ní ká béèrè pé ṣé ẹ ti bọ́lẹ̀ àbẹ́ ẹ ti bọ́lẹ̀. Ẹ máa fúnra yín nísìmí. Ẹ ní ìdí ẹ àti advice yín pé gbogbo wèrè tẹ́ ẹ ní ẹ̀dá tọwọ́ yín lẹ̀ ní 2025 o. Going 2026 gbọ́dọ̀ gbọ́ pé Ìyábọ̀ Òjó gistlover Ìyábọ̀ Òjó ẹlẹ́wọ̀n gbọ́dọ̀ gbọ́ gbogbo yẹn o. On the first bá a tẹ̀ tí ń wò pé àǹtí ti change kò ṣe show kò ṣe kinní kan ilé ò tí ì ṣú tẹ̀tí bẹ́ jáde tẹ̀tí bẹ̀rẹ̀ sí yín update pé tó bá dọ̀la you start you continue so kò tán lára yín. Ẹ kàn pààrọ̀ dé ní ẹ pààrọ̀ yẹ àti ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ máa bá a lọ lélẹ̀ ojú òkè ń tì yín ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ máa bá a lọ lélẹ̀ ṣé wá rí sí pé ẹ ti fún wa lọ́rọ̀ sọ tá a bá sọ pé content creator ni ẹ bá sọ pé rọ ni ọpẹ́lọpẹ́ content Ìyábọ̀ lẹ fi ń jẹun ẹ dẹ̀ ti mọ̀ pé one day tẹ́ fi skip yẹn owó ò ní pé gbogbo alamọ bó ṣe ń ṣẹlẹ̀ a ti mọ̀ pé content lẹ fi ń jẹun àti Ṣọlá pé ṣọ́rọ̀ ṣé nǹkan ṣe ọ̀rọ̀ tó dáa ló ń jáde ń gbòòrò ẹnu yín yẹn àti Ṣọlá pé ṣọ́rọ̀ tó dáa nìyẹn.
Ìyàbọ̀ ò bá yín sọ̀rọ̀ ọmọ ọlọ́mọ sọ pé ọdún ayọ̀ la máa ṣe oníkálukú dúró sínú ilé ẹ̀ ó ń gbàdúrà ẹ̀yìn ìfòkiri oníkálukú ṣe nǹkan tó wù ú ṣe ní crossover tíyín ni mo rí rí àǹtí Ṣọlá pé kò yẹ kó máa lọ báyìí kó máa dá kò yẹ kó máa lọ báyìí o kò yẹ kó máa lọ báyìí o ẹjọ́ nígbà tí a ṣẹ̀ wá wọ New Year kílẹ̀ tó wá sáré fẹ́ wá sọ pé Ìyábọ̀ Òjó ti sáré túnṣe fún yín nínú New Year tàtúnṣe wọ̀ tí gbogbo adé mọ̀ pé a ṣẹ̀ wọ New Year ni kílẹ̀ tó fẹ́ sáré wá sọ wípé Ìyábọ̀ Òjó ti sáré ṣe fún yín àbí yewé àwọn ọmọ owó méjì ló ń jà kò níbì kankan kò kàn yín kò tiẹ̀ fíbi kankan kàn yín but no torí pé action pọ̀ wèrè pọ̀ ẹ̀ mọ́ bí tẹ́ máa dá sí orí social media ó gbolè ó gbọ́lẹ̀ ó gbẹ́ everybody ibi tẹ́ ẹ lè dá sí kẹ́ máa kó wò báyìí kẹ́ máa dá sí bí báyìí kẹ́ máa kó wì báyìí kẹ́ máa dá sí bí báyìí that is it kò make sense o kò make sense so kò tán lára yín kò sí pé okay o New Year New You o New Year atẹ̀sí ń praise yín pé àǹtí Ṣọlá pé ó máa sọ̀rọ̀ Ọlọ́run ti gbàkóso gbogbo ogun ti ṣẹ́ ogun tó ti ṣẹ́ kò ní gbérí mọ́ àmọ́ pé ogun ò ṣẹ́ níwẹ̀ ogun sọ pé dey play ni pé we já ogun ìwọ 2027 tó ẹ̀yin náà lẹ̀ ń wíṣ èèyàn àti ìwọ 2026 ẹ̀ tí ń wíṣ èèyàn ní 2027 see how confusion set in just because you do not give yourself time to relax time to rest time to kó gbogbo ogun kúrò ní ọkàn ẹ kí la mú wáyé náà ẹ bá mi bèrè lọ́wọ́ àǹtí Ṣọlá pé kí la mú wáyé kí la mú wáyé kí la máa mú lọ kí ló ń fa gbogbo eléyìí ilé ayé píntì ni ṣe bá ṣáàrí àwọn kọ̀líìgì yín kọ́lọ́n fọ́ọ̀rù kẹ́ gbogbo òkú tó ti kú kọ́lọ́n fọ́ọ̀rù kẹ́ wọn o kọ́lọ́n mú iyẹ̀pẹ̀ burúkú kúrò lójú wọn kọ́lọ́n tẹ́ wọn sáfẹ́fẹ́ rere ẹ ṣáàrí àwọn kọ̀líìgì yín tó bá wa bẹ̀rẹ̀ ọdún tó kọjá tó hàn bá wa parí ẹ̀ ẹ̀yin rẹ̀ ń sìn báyìí ìjà yín ni kò séyàn tí ó lè ṣe kò tẹ̀ séyàn tí ó ní kú ná bọ̀ ṣé tẹ bá kú ètè máa wò pé tẹ bá kú lẹ́nìí tẹ ṣe hẹ̀ ṣé nǹkan tó fẹ́ máa sọ ń pa yín ni àti Ṣọlá pé èdè máa ronú èè ní olùbáwí ẹ kọ́ yín gan o ọlọ́run kọ́kọ́ nìyẹn ẹ ti sáré update ẹ ti bẹ́tà nǹkan tí ò tiẹ̀ kàn yín wọn ò dárúkọ yín o wọn ò bá yín sọ̀rọ̀ nǹkan tí ò tiẹ̀ kàn yín lẹ sáré fẹ́ wọn ni mo sọ fún yín pé kì í tán lára bàbá ọmọ kó má kú dànsákì wèrè yẹn ò lè kúrò lára yín nǹkan tó ń pè yín gangan lẹ́jẹ́ ìtìjú lélẹ́yìí o this doesn't make any iota of sense and I don't know why you are so restless you are so concerned you are so ṣọmọ okay táwọn méjì tó wá jà lánàá yẹn tó wọn bá jà ẹ ní rí ṣòṣì don't ask yourself àwọn méjì tó jà lánàá yẹn wọ́n ti parí ẹ̀ o àti Ṣọlá pé ṣé àbọ̀kọ́ wọ́n ti parí ẹ̀ ẹ̀yin lẹ sọ pé ẹ fẹ́ bẹ̀rẹ̀ analysis ọ̀nà ìjà tí ò tiẹ̀ tó 1 minute 2 minutes misunderstanding lásán náà ní láàrin ara wọn ẹ ti bẹ̀rẹ̀ ẹ ti gbé sórí ẹ ti sáré kọ update ọlọ́run tí ó kàn yín ẹ sáré mú Ìyábọ̀ Òjó ṣé Ìyábọ̀ ló bá wọn jà ni àwọn tó tiẹ̀ jà yẹn gan ṣebí they are just supporting speakers they are not even the real speaker ẹ ti sáré kọ update fún Ìyábọ̀ Òjó ìyẹ́wé sometimes you are always funny like I be like ṣé woman ṣá ọ̀nà mo rò pé ẹ̀yin kan lè máa ń kọ update yẹn pé èèyàn kan ló máa ń bá yín kọ because ẹni yẹn kò lè jẹ́ yín kò tiẹ̀ lè jẹ́ yín tẹ́ wá sọ pé ẹ busy tó yẹn ẹ̀yin kan lè máa rí gbogbo nǹkan wọ́n bá yín kọ ni wọ́n ń gbé wá fún yín ni torí ọ̀rọ̀ méjì òun kò síbi kankan jọra Ìyábọ̀ ẹlẹ́wọ̀n báwo ló ṣe ṣẹ̀wọ̀n kí ló kàn Ìyábọ̀ pẹ̀lú èèyàn méjì tó ń já ẹ máa wà ókè o eventually èmi ṣáà sọ pé ọjọ́ tẹ bá ti mọ̀ pé ẹ ní ìdí àti lọ sáró bí a kò wà sówó ṣe mọ̀ pé owó ti kú wà só báyìí ẹ pè wá a máa ṣe donation fún yín ọjọ́ tẹ bá ti mọ̀ pé ẹ fẹ́ jagun àjàyè lórí social media ẹ fẹ́ rojọ́ òṣì mọ̀ ẹ pè àwa máa dáwó fún yín gbogbo donation ẹ wọ́n gba donation wọ́n gba donation ẹ̀yin kan máa ní ìdí donation tó bá yá àti Ṣọlá pé pẹ̀lú rate tẹ fi ń lọ ẹ̀yin fún ara yín máa ní ìdí donation àǹtí mi ìbú yín mo kàn bá yín àlàyé ọ̀rọ̀ ni ẹ̀yin fún ara yín máa need the donation and we are here for it when you need help we are going to help you torí ọkọ yín ò ràn yín lọ́wọ́
ọkọ yín ò ràn ọjọ́ birthday ẹjà, ọjọ́ new year ẹjà, ọjọ́ thanksgiving ẹjà, kò sọ́jọ́ tẹ́ẹ̀kì ń jà, wọ́n fìjà ṣe yín ni. No time that my family my checking, you don't have that time. Ìjà ni àtẹlẹ tó kàn yín àtẹlẹ tí ò kàn yín kẹ́ máa jà lọ ni gbàtí ń ṣàfiṣe. Ọlọ́run bá yín tó Àbíṣọlá pé kí láwa mọ̀ kí láwa fẹ́ sọ. Ọlọ́run àṣàánú fún yín, gbogbo nǹkan tẹ́ ẹ̀ wá ẹ máa ṣe kí ni ẹ máa rí eventually. Ó jẹ́ bó ṣe jẹ́ mọ́ nǹkan tó bá fìlẹ̀ bá ti jẹ́ ẹ̀yìn yẹn mi. God bless you, have a wonderful day, bye.